Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ, àní Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. tó mo Kúnlọlá Àmọ̀ó mo ṣèbà lọ́wọ́ Olódùmarè, ọba adáni, ọba apani, ọba ajíni, ọba alani, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, tó bá jí kò sẹ́ni tó lè pa, ọ̀wàwà tó ní káyé ọmọ wà, ọba abẹbẹbẹ tó ní kí gbogbo ayé ọmọ abẹ, ìbà Olódùmarè lónìí. Ìbà gbogbo ẹ̀yin ọba aládé pátápátá tẹ̀ ń bẹ nílẹ̀ Kóòtù Òjíire o, mo ṣe kábíyèsí fún gbogbo orí adé, mo ṣe kára ó lé fún gbogbo ẹ̀yin èjìgbàrà ọrùn lẹ̀kẹ̀, mo ṣe sáàkì gbogbo ẹ̀yin jagunjagun, ìbà yín o. Ìbà gbogbo pèdèpèdè tí ń bẹ lóde àgbálá ayé, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ìbà gbogbo ẹ̀yin ọ̀gá mi tẹ́ ẹ kọ́ mi ní dídá ọwọ́, tẹ́ ẹ kọ́ mi ní títẹ̀lẹ̀, ìbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wí ká tó mọ́ wí, ìbà ẹ̀yin tẹ́ ẹ ti ń fọ̀ ká tó fọ̀, ìbà gbogbo arọ́kẹ tí ń bẹ lóde ilẹ̀ yìí, ìbà gbogbo ẹ̀yin akọ̀nùgbà. Kúnlọlá Àmọ̀ó yín náà ni ẹ má jẹ́ ń ṣiṣẹ́ o. Kúnlọlá Àmọ̀ó mo ti rí bá gbogbo ajúnilọ́kẹ́ ẹjẹ́ ojú mi ṣe àdókò òjúbà níṣẹ́ fi pọ́nmọ nínú oko. Láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ bọ́rọ̀ bá sọnù, òwe la fi wà. Òwe Yorùbá wo la fẹ́ yẹ̀wò lọ́sẹ̀ yìí? Òwe Yorùbá náà ló sọ pé ẹni tó ṣà rẹ̀ bá ń gbẹ̀kọ kò gbọ́dọ̀ yin oníyangan lódì. Ẹni tó ṣà rẹ̀ bá ń gbẹ̀kọ kì í yan oníyangan lódì, ó sì wù wá lé pé kì í yan alágbàdo lódì. Gbogbo wa náà la mọ òrìṣà nílẹ̀ Yorùbá. Ó ní ntòrìṣà kọ̀ọ̀kan fẹ́ràn, ó sì ní ntòrìṣà kọ̀ọ̀kan jẹ. Nígbà tí wọ́n bá ń ké Ṣàngó wọn alólójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ omi, a ti mọ̀ wípé àgbò òun ni wọ́n fi bọ Ṣàngó, Ọ̀yà ló làgùntàn, ewúrẹ́ ni wọ́n fi bọ Fá, ajá ni wọ́n fi bọ Ògún. A ti mọ àwọn òrìṣà tó jẹ́ pé oúnjẹ ọ̀kọ̀ọ̀kan wọn, òòṣà kọ̀ọ̀kan ló lóúnjẹ tó yàn láàyò. Ẹni tí òrìṣà tiẹ̀ tó bá wá jẹ́ pẹ̀kọ ni wọ́n fi bọ, tí wàá lọ yan alágbàdo tàbí oníyangan tí ń rè èèyàn lódì, ẹ gbọ́ mi, dandan sì ni kọ́ yẹ́lẹ̀ fòòṣà. Kí ni ọ̀wá fi yẹ́lẹ̀ fòòṣà rẹ̀ nígbà tí èèyàn oníyangan lódì? Ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá ìlọ́jẹ́ pẹ́ni tí ó ṣe wá lóore òun la kọ̀yìn sí tàǹbà yòdì, ẹni tí ó là wá òun là wá yàn lódì, òun là wá fi ń gún lágídí. Ọmọ iléèwé tí ń yan olùkọ́ lódì, tí ń yan tíṣà lódì, ọ̀nà wo ló fẹ́ gbà tí ó fi ṣàṣeyọrí ẹ̀kọ́? Ọmọ iṣẹ́ tí ń yan ọ̀gá rẹ̀ lódì lẹ́nu iṣẹ́, ọ̀nà wo làṣeyọrí ó fi jẹ́ tolúwa rẹ̀? Gbogbo tí Yorùbá gbà lérò ní tí wọ́n fi pòwe. Ìyàwó tí ń yan ọkọ lódì lọ́ọ̀dẹ̀ àti fìdímọ́lẹ̀ lé ọkọ rẹ̀ àfi bọ́yà. Ẹ jẹ́ gbogbo wa ó sọ́sẹ́ o, ẹ jẹ́ gbogbo wa ó ronú, ẹ jẹ́ gbogbo wa ó kíyèsí wà wa, ẹ jẹ́ á kíyèsí ìṣe wa. Ṣé kìí ṣe ẹni tí ó ṣe wá lóore? Ṣé kìí ṣe ẹni tó rí yàn mọ́ wa? Ṣé kìí ṣe ẹni tádẹ́dà gún tì wá pé kó ṣe wá lóore? Òun náà là ń fìyà jẹ, òun náà là ń yàn lódì, òun là ń ṣe níbi. Ní Yorùbá ṣe ń pòwe pé ẹni tó ríṣà rẹ̀ bá ń gbẹ̀kọ kì í yan oníyangan lódì. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ọmọ aládé bá ti ń lọ lónìí, ẹ já kíyèsí wà wà. Ṣé kìí ṣe ẹni tí ó ṣe á lóore là ń bá jà? Ṣé kìí ṣe ẹni tí ó ṣe wá lóore là ń yàn lódì? Kò tiẹ̀ sẹ́ni tí ò lè ṣe ní lóore. Kí ni lágbájá ó ṣe fún mi? Ìjà ní bẹ́ńbẹ́, ẹ já parí ẹ̀. Kò sẹ́ni tí ò wúlò fúnra wọn. Béèyàn jọ̀gá ìtọ́mọṣẹ́ ó ṣe fún èèyàn pọ̀, béèyàn sì jọmọṣẹ́ àkàìmọ̀ yóre ni ló lè tọ̀dọ̀ ọ̀gá rẹ̀ wá. Ìyàwó mi mo lówó jùlọ, kò sí ní tọ́kàn mi. Oore pọ̀ tí ìyàwó ẹni lè ṣe fún ni. Bọ́kọ ló bá lówó ju ìyàwó lọ, bí ìyàwó ló lówó ju ọkọ rẹ̀ lọ, wọ́n pè kí lọkọ rẹ̀ ó ṣe. Máa rántí pé ẹni tó ṣà rẹ̀ bá ń gbẹ̀kọ kì í yan oníyangan lódì.
ìwọ náà bó ti ń lọ lónìí kíyèsí wà rẹ, wọ́n yẹn ẹnikẹ́ni lódì má bẹ̀ ẹnikẹ́ni jà, má ní ẹnikẹ́ni sínú, o lè jọ́dọ̀ wọn ìlóore rẹ wà. ẹ̀já kíyèsára, Olódùmarè yóò bá wa ṣe. nílé iṣẹ́ Kòkò Àṣà TV Lòkunlọ́lá àmọ̀wọ́ ọmọ orí làápàtẹ aṣọ, ọrùn làápàtẹ ẹlẹ́kẹ̀, bèbè ìdí làápàtẹ ọmọ ńlẹ̀ bàbá mi tó bí mi lọ́mọ. ibẹ̀ ni mo tó ti ń kí yín pé èmi á máa pé má lè ṣò sí àfẹni tí ò ní bá láyé. ìpàdé èmi àti yín lórí ètò Òwe lẹṣin ọ̀rọ̀ nílé iṣẹ́ Kòkò Àṣà TV níjọ́ mẹ́jọ. ìní gbọ́bi sí yín, ẹ̀ní gbọ́bi sí mi. a kú òmùrọ̀dún, àgọ́lé ayọ̀. ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.